So ìgbà tí mo fẹ́ ọdún mẹ́ta sẹ́yìn. And then ìgbà tí mo bímọ àkọ́bí fún ó ní obìnrin kan wá bá mi ní ọjọ́ kejì tí mo bímọ. Ìyàwó tó ń fẹ́ lélẹ̀ mi ní kò sí wàhálà. So ó ní kí n dáná fún ọmọbìnrin àjọ jẹun papọ̀ nígbà tí mo fún ọmọ yẹn lóúnjẹ sí. Ó ní kó má jẹ́ pé bí a mo fẹ́ poison ìní àtọmọbìnrin yẹn jọ jẹun. So ìyẹn lọ. So along the line ó wá mú òkè ó ṣe birthday. Èmi gẹ́gẹ́ mo ṣe birthday fún àṣepé àárọ̀ birthday kó tó dé láti fi ṣe kọ́kọ́ yà sílé bí máa ń fẹ́ ẹ̀dí ìyẹn náà. Kó tó wá sílé ìlú ọmọ ìgbà tí pàtó bẹ̀rẹ̀ kí wọ́n mà yẹn náà wá àtàbúrò. So nǹkan tẹ̀mí fi dá mà nìyẹn nígbà tó ṣe birthday. So after ìgbà yẹn so mo ṣáà mọ̀ pé ó lọ gbalé fún wọ́n mà yẹn. So wọ́n mà yẹn wá pè mí pé hello mo ti lọ gba family plan lọ́dún 5 nǹkan tó bá fẹ́ ṣe kó ṣe o. Èmi àtọkọ ẹ àtijọ́ wa ìwọ nìkan kọ́ ló ní mi ní kò sí wàhálà mọ́. So ní orí TikTok èmi àti ìmọ̀ ìyàjọ máa ń fẹ́ ara wa tí mo bá post ó máa like ó máa comment. So mo kàn ṣe wàá rí ní àná tó bá kọ RIP tó bá post fọ́tò èmi àtàwọn ọmọ. Kí ló fẹ́ fàmọ́dé pé ọkọ kí ló dé tíyàwó ẹ ṣe báyìí ó ní wọn náà mọ̀. Kí ni mo ṣe fún mi ní kó má fẹ́ ìyàwó kèsì kó má pa èmi àtàwọn ọmọ mi dànù kó má pa wá nípa àyà. Ìmọ̀ràn tí mo wá fẹ́ kẹ́ ẹ gbà mí ni pé kí ni mo fẹ́ ṣe. Ẹ lò mà. Yes sir. Mo fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹ jẹ́ kémi àti yín jẹ́ olótìtọ́ àti olódodo síra wa lórí ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí o. Mo fẹ́ bẹ̀yìn mà. Ẹ ní pé ọkọ yín jọ́kejì tẹ́ ẹ bí ọmọ ló mú arábìnrin kan wá sọ́dọ̀ yín mà. Bẹ́ẹ̀ni. Ó wá mo bá yín lípẹ́ tó ń fẹ́ lélẹ̀ ẹ sì ní kò sí wàhálà. Ìgbà tí ọmọ yẹn tó wá sí ọdún kan àti oṣù kan àbọ̀ ó ti wá mú gẹ̀yìn wa padà pé kó wá kí mi. Adẹ̀jọ́ ṣeré àjọṣàwà kódà ìgbà tó lọ àjọ sí gẹ̀yìn lọ ni. Bẹ̀tí iṣẹ́ tó ń ṣe ó ní ọ̀nkí níyàwó kan wọ́n máa ní woman friend ilé òkújọra ẹ farabalẹ̀ mo ti gbọ́ yín mà. Nígbà tí arábìnrin yẹn wá kí n jọ́ kejì tẹ́ bí ọmọ ó ní kẹ́ ẹ dáná fún ẹ sì dáná fún gbàtẹ́ ẹ dáná yẹn fún ẹjọ́ jẹ́ pé kó mọ̀ jẹ́ pé ẹ fẹ́ poison. Bẹ́ẹ̀ni sà. Àkọ́kọ́ nìyẹn. Nígbà ọmọ pọ́dún kan ó tún mú obìnrin yẹn padà wá. Yàtọ̀ ọmọ yẹn pé oṣù kan àbọ̀. Ó tún mú padà wá. Ó tún mú padà pé kó wá kí mi. Ẹ tún jọ jẹun. Bẹ́ẹ̀ni sà. Ẹ farabalẹ̀. Ṣé arábìnrin yẹn náà wá lọ́kọ yín lọ gbalé fún? Rárá ọ̀tọ̀ tó ní. Ìyẹn ti padà rí ọkọ mi tó fẹ́. Tó fẹ́ ń tiẹ̀. Woman friend ẹ yẹn ó mú yẹn náà wá bá yín lé àbí kò mú wá bá yín lé? Ìgbà tó ṣe birthday ló mú wá sí pàtí. Èmi gẹ́gẹ́ ni mo dẹ̀ ṣe birthday fọ́kọ mi. Ìgbà tó wá mú wá lọ́jọ́ yẹn ló wá introduce ẹ̀ sí yín àbí? Àárín àwọn ọ̀rẹ́ ọkọ mi ni mo ti mọ̀ pé àlè ọkọ mi nìyẹn. Èmi náà wá padà fẹ́ ní ẹ̀sọ́ náà pé mo padà rí píṣọ àwọn méjèèjì. Ó sọ fún yín pé kí ni? Ìpè àwọn kan bí friend lásán ni. Lẹ́yìn ìgbà yẹn wá ń kọ́ mà ẹ̀yìn ìgbà yẹn lè wá rí pọ́kọ yín ti gbalé fún. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ gẹ́gẹ́ ló wá fẹ́ẹ̀dì sí mi. Pé ìwọ nìkan èpè èmi nìkan kọ́ ni mo lọ́kọ. Èmi ló tó gbà fún. Ó wá snap plasma tv bẹ́ẹ̀dì gbogbo nǹkan tó ṣe sínú lẹ́yìn. Ó sẹ́ǹdẹ̀ sí mi. Ta ló sẹ́ǹdẹ̀ sí yín? Ìyàwó ẹ̀. Ìgbà tí ọkọ wá dé ẹ fi ọkọ yín. Mo dẹ̀ fi oníṣẹ́ lóòótọ́ ni. Kí wá ló sọ? Ó ní nígbà náà ń kọ́. Ó ní kí ni? Èdè ni má bìnú sà. Ó ní nígbà yẹn ń kọ́. Ṣàfarabalẹ̀. Lẹ́yìn ìgbà yẹn ló tún wá gé picture yẹn àtàwọn ọmọ sórí TikTok ló kọ́ RIP síbẹ̀. Ní àná bẹ́ẹ̀ ni ní àná lánàá ló ṣe yẹn. Ìgbà tí wàá ṣe yẹn ẹ wá sọ fọ́kọ yín. Mo wá sọ fọ́kọ mi. Kí lọkọ yín wá sọ? Kí ni nǹkan tí mo ṣe fún ìyàwó ẹ̀? Kí ló wá ló sọ? Ó ṣàní òun máa pé kókó dìlítì òun máa tàwọn fámílì ẹ̀ òun ò fẹ́ mọ́ òun ò ṣe kinní kan mọ́. Ẹ ṣe mà. Marriage yín pọ́dún mélòó báyìí? 3 years ó dẹ̀ ti bímọ 2. Marriage yín pọ́dún 3. Bẹ́ẹ̀ni sà. Ẹ ti bí ọmọ 2.
2023 January 2. Ó yé mi. Ṣé ilé wa jọ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe inú marriage báyìí? Because I don't understand. Ẹ farabalẹ̀. Ṣé wọ́n fi yín hanra yín ni? Rárá sà. Ẹ ṣe wedding Ayé ara la fẹ́ la wa. wọ́n kó ṣu wá, wọ́n kó gbogbo ẹ̀ wá àbí? Bẹ́ẹ̀ni sà. Ẹ wá rí mi láàárọ̀ Friday. Ṣé ẹ ti gbọ́ mà? Ẹ wá rí mi láàárọ̀ Friday. Kí ni age ọkọ yín? 43 years. Kí ni age ti yín mà? 36 years. Ṣé arákùnrin ti fẹ́yàwó tẹ́lẹ̀? Kò níyàwó rí, ọmọ tí mo bí fún náà ní first. Ẹ jẹ́ wá rí mi. Ẹ wá rí mi ní àárọ̀ Friday. Ọlọ́run á ṣe mi wá. Èló ni kí ló dání fún bá tó ń bọ̀? 10,000 ní consultation. Mo yẹ tẹ́ ẹ̀ tún fún ajé àyàn. Ọ̀rẹ́ sà. Ó tiẹ̀ ti dá a báwọn. Dóyin láì ṣubú ńlé ìwẹ̀. Ìgbéyàwó ọdún 3 péré.